Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ẹni tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí o lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ẹ jọ̀ọ́, mo fẹ́ gbogbo time tí o bá ń come across program mi, tó bá ní ọgbọ́n, tó ní àròjinlẹ̀, mo fẹ́ kó fi etí ìfẹ́ gbọ́. Má fetí ta leléyìí, ta ló ń sọ̀rọ̀, kí ló wà lẹ́nu eléyìí tó fẹ́ sọ. Má fetí nǹkan burúkú àbí nǹkan ìdùnnú àbí nǹkan tó ti gbọ́ àbí nǹkan tó ti kà nípa àwọn ìran tó bí ẹ gbọ́ program mi. Ìtẹ̀síwájú lórí agbára tí à ń pè ní power. Ọlọ́gbọ́n o, olóye o, ṣe rí kò sí bí a ṣe máa sọ̀rọ̀ agbára tí a ní sọ̀rọ̀ spirituality, yes. Ọlọ́gbọ́n o, olóye o, kò sí bí a ṣe máa sọ̀rọ̀ agbára tí a ní sọ̀rọ̀ spirituality, because ìwọ tí o bá jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ ọmọ Kúùtù Òjíire, o máa rí pé ipò tó ń pè ní ipò agbára kò kí ń ṣe ipò kékeré, kò kí ń ṣe ipò yẹpẹrẹ. Àwọn pípù tó wá ń sọ fún wa bí agbára ṣe tó yìí, ṣé bí agbára ṣe rí lóòkun àyà wọn àti bí agbára ṣe rí bó ṣe sọ fún wa lágbára ṣe rí? Báwo lè fẹ́ wọn bá agbára ṣe rí? Number one, gbogbo bí ṣe ń sọ̀rọ̀ yìí, gbogbo bó ṣe wù kó máa gbọ́, Ìgbò ni ẹni o, Yorùbá ni ẹni o, Hausa ni ẹni o, kọ́kọ́ ìrèsì religion kúrò ní ọpọlọ ẹ, whether you are a Muslim, Christian or herbalist. Ọ̀rọ̀ tó kọ́kọ́ ìrèsì bẹ́ẹ̀ ni pé kò sí religion, kó kọ̀ jẹ́ ọmọlúàbí pé èèyàn ni mí, àmì human being. Tó bá yẹ pé ìdílé abọ̀rìṣà ló bí ẹ sí náà, òrìṣà ló máa bọ. Tó bá yẹ pé ìdílé mùsùlùmí ló bí ẹ sí, mùsùlùmí ló máa bọ. Tó bá yẹ pé ìdílé Christianity ni, ó rí ẹ̀kọ́ convert ò pọ̀, so kò jẹ́ ọmọlúàbí. Kó wá wò ní ayé ìwàsẹ̀, kí là ń pè ní agbára? Kò sí nǹkan tí ò ní agbára, torí nǹkan tí Ifá sọ nípa agbára ó pọ̀ gan. Yes, agbára wà nínú afẹ́fẹ́, agbára wà nínú inú omi, agbára wà lórí ilẹ̀, agbára wà láàrin àwọn ẹranko, agbára wà láàrin àwọn èèyàn, láàrin àwọn àlùjọ̀nnú. Kò síbi tí wọ́n ti sọ̀rọ̀ agbára, torí ẹni tó bá ní agbára ohun gbogbo ló ní. Alágbára dẹ̀ ló máa ń sábà jẹ́ aṣíwájú, because ìwọ tí ò bá ti lágbára wọ́n sì lè máa pè é láṣíwájú. Ló fi jẹ́ pé nígbà àwọn people tí wọ́n sọ ọ̀rọ̀ ẹ̀sìn fún wa yìí àtàwọn tó ní civilization wa yìí, wọ́n kọ́kọ́ gbà nǹkan tó ń pè ní agbára kúrò lọ́wọ́ àwọn alágbára wa, wọ́n gbà nǹkan tó ń pè láṣẹ kúrò lọ́wọ́ àwọn aláṣẹ wa, lọ́wọ́ manipulate wa pẹ̀lú religion, pẹ̀lú western education. Ló fi jẹ́ pé tẹ bá máa wo government tó ń sọ pé ìjọ àwọn lọ́balọ́ba, ọba mélòó lẹ wá rí ní government house? Ọba mélòó lẹ rí ní house of assembly? Ọba mélòó lẹ rí ní house of rep? Àwọn náà lọ kóra wọn síbẹ̀. Wọ́n ti manipulate kí nìyẹn ti pẹ́, kò kí ń ṣe èmi. Tí bá máa sọ̀rọ̀ agbára, ó máa gùn o. Ṣe rí ẹni tó mọ gbogbo Áfíríkà ìpátá, àwọn tó mọ àlùdì ilẹ̀ Áfíríkà, gbogbo ilẹ̀ tó sọ pé a ti gba independent, àwọn army ni, àwọn ológun ni. Àwọn ológun ni. Kò sí ìlú tí òyìnbó fún ní independent, wọ́n ti kọ́ jagun, wọ́n ti kó wọn lẹ́rú, wọ́n ti fi wọ́n sí gbà. Tí wọ́n máa gbẹ̀jọba lẹ̀, àwọn ológun tí wọ́n lò fi terrorize àwọn citizen, àwọn náà máa ní kó tó wá máa ṣe olórí lórí àwọn citizen lórí wọn. Fíù nù wọn ló mọ̀ pé àwọn òyìnbó yìí ti lọ, ẹ jẹ́ káwa náà ọbẹ̀ wa ti dàtú sí igbá wa ti dàtú sí, báwo la lè unite, báwo la lè kóra wa pọ̀, báwo la ẹ sì wá ń fi ọ̀rọ̀ tribalism, ẹ̀sìn, politics ẹ fi dá Áfíríkà rù. Ta ló ka news recently bí àná àbí jẹta? Ìlú wo ni ná? Benin Republic, ṣé bẹ́ẹ̀ ni àbí Benin Republic? Àwọn náà army ti overthrow wọn bẹ̀. Yes, army ti overthrow wọn. Ṣé rí gbogbo ìtẹ́ ìdẹ́mọ náà à Nàìjíríà kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe, gbogbo game ten play yẹn àwọn ọmọ wa ló wà ń bẹ̀. Kí ló ń ṣe yìí náà? ẹ ti ń lo agbára yìí lórí àwọn people yìí ti pẹ́ náà. Game changer ti dé. Gbogbo Boko Haram tẹ òbí fẹ́ tánìtì image gọ́ọ̀mẹ̀ntì yìí, Ọlọ́run wo iwájú lọmọdé máa bálẹ̀. Ọ̀rọ̀ game changer kan mo fẹ́ sọ. À ń sọ̀rọ̀ nípa nǹkan tó ń pè ní agbára. Ìwọ tó bá lè understand nǹkan tó ń pè ní agbára, ó máa mọ̀ pé gbogbo àwọn tó ní pé wọ́n plan kú, kó ń gbàjọba,
ológun ni wọ́. Ẹni tí ò bá dẹ̀ ní agbára ò lè lọ jagun. Ẹ lọ ka ìtàn, ẹ lọ wá ìtàn, ẹ má jẹ́ kí Google máa sọ ìtàn fún yín. Ẹ má lọ ka ìtàn pòfẹ́sọ̀ kinní kan, ẹ má lọ ka ìtàn pòfẹ́sọ̀ kinní kan. Kò bá jẹ́ ọmọ Yorùbá, kò bá jẹ́ ọmọ Ọ̀yọ́, kò bá jẹ́ ibo ló ti kàwé, ibo ló dàgbà sí. Wọ́n bí ẹ sí London, wọ́n bí ẹ sí Amẹ́ríkà, wọ́n bí ẹ sí UK, wọ́n bí ẹ wá wálé, ó wá ka ìtàn ìwọ̀nba ìtàn díẹ̀ nípa Ifá, ó ka ìwọ̀nba ìtàn dídé ilé wa, ìwọ náà wá ṣèwé, ó sọ rẹ di pòfẹ́sọ̀, ìwọ náà sọ̀tàn Yorùbá. Ṣebí Ifá gan ò sọ̀tàn Yorùbá tán torí pé Ifá fún rẹ̀ náà ó ní babaláwo tó ń dífá fún Ọ̀rànmíyàn. Ifá ní babaláwo tiẹ̀. Mo fẹ́ sọ̀rọ̀ ẹ má jẹ́ kí wọ́n rẹ pé àwọn ẹlẹ́sìn bíi Christianity bíi Muslim àwọn ọmọ àwọn pé mo ń sọ̀rọ̀ Ifá no, ẹ jẹ́ ká kọ̀ sọ̀rọ̀, we are talking about nature. Ọmọ Yorùbá ni mí, ọmọ Èkó ni mí, ọmọ Yorùbá ni mí, ọmọ Ọ̀yọ́ ni mí, ọmọ Yorùbá ni mí, ọmọ Òṣogbo ni mí, ọmọ Yorùbá ni mí, ọmọ Kwara ni mí. Lọ wá ìtàn ìdílé yín, kí làwọn bàbá yín fi ń ṣe agbára, identity tó ń jẹ́, ibo ló ti wá, ibo identity yín ti wá, báwo ni story yín. Ẹ ṣe máa wọ́n ní wọn ò fẹ́ nílùú òǹdarin, bóyá ta ló bá bẹ́ẹ̀ gbé, wọn ò fẹ́ nílùú òǹdarin, òun jẹ́ kí àwọn ọ̀tá ẹ̀sìn kọ́ wá máa polówó ẹ̀sìn yín fún yín. Àwọn tí wọn ò nífẹ̀ẹ́ àwọn bàbá yín tẹ́lẹ̀ nígbà tó wà láyé, àwọn ló wá kọ ìwé tó ní Ifá ò da, Ṣàngó ò da, Èṣù ò da, Ọya ò da, ṣíríkù ni kìnnìkan, ẹ̀yin náà ẹ dìde àwọn mi ò ní kẹ́ lọ máa ṣe ọmọ òní kò ń ṣe ṣíríkù, mi ò ní kó lọ ṣe, but why can't you go and make your own findings apart from Quran, Bible or Ifá said? Ifá sọ pé, Bible sọ pé, Quran sọ pé ó possible, but ìdílé wo ló ti wá? Ọlásùnkànmí, Balógun, Alùfògejò, Àdìsá, Ọláwálé, Ifágbèmí, Èṣùlékè, Èṣùgbèmí, Ṣàngóbùnmi, Ọ̀yábùnmi, Ọlálékè, Ògúnlékè, Ògúnbánjí, Ògúnwámiri, gbogbo àwọn orúkọ yẹn, because you are accept religion, o wá traces DNA yẹn pé èmi ọmọ Ògúnlékè, èmi ọmọ Ṣàngótókí, èmi ọmọ Yátókí, èmi ọmọ Balógun, èmi ọmọ Adékíníkan, èmi ọmọ Balógun, èmi ọmọ kíníkan, gbogbo nǹkan bó orúkọ ẹ jẹ wàá rò pé kí ló dé tó bí orúkọ ẹ tí orúkọ ẹ fi ń jẹ orúkọ ẹ. Tó bá fẹ́ mọ̀ easily wàá lọ wá oríkì, torí kò sí orúkọ bàbá yín ibi táwọn bàbá yín ti ń jẹ oríkì wà bẹ́ẹ̀. But nígbà tí wọ́n gbé ẹ̀sìn dé tó gbé religion dé, àwọn ẹnìkan wà wọ́n tètè cut off name wọn, because báwo ni kò ṣe gbọ́ pé imam tó kírun fún amọ́ṣáláṣí Èṣùlékè ló ń jẹ́, báwo ni kò ṣe gbọ́ pé làdán tó ń pè fún amọ́ṣáláṣí Èṣùbíyì ló ń jẹ́, Balógun ló ń jẹ́, Ifágbèmí ló ń jẹ́, Ifáyẹmí ló ń jẹ́, Ifábùnmi ló ń jẹ́, Ọ̀yábùnmi ló ń jẹ́. Gbogbo ẹ̀ it doesn't make sense to them due to their belief in that religion. Ẹlòmíì wá cut DNA ẹ̀. Ọmọ mi sọ pé ọmọ Èkó lòun kò mọ́lé, ọmọ Abẹ́òkúta lòun kò mọ́lé, torí àwọn bàbá ẹ̀ tètè detach, wọ́n tètè disconnect kúrò lọ́dọ̀ àwọn ancestors wọn through religion or through modernize or civilization. Kò ṣe gbogbo ẹ̀ náà lẹ̀sìn ẹlòmíì wá pé wo ṣe a máa wá dádì lọ sí ọ̀nà ọbẹ̀ ti jìnnà, mi ti ń gbé Màgódò, ní dádì ò bá ṣe lè wá mi wá sí Màgódò, àmì ò lè lọ bá wọn. Ìwọ ní láti lọ máa bá àwọn ẹbí ẹ, tẹ́bí ẹ náà bá dẹ̀ tún láwọn ẹbí tó yẹ lọ jẹ́ pé ṣẹ́ bí ìkọ́ ẹbí pọ̀ ní ilẹ̀ Yorùbá, kíyàn máa kó ẹbí pọ̀, mo ṣe máa sọ̀rọ̀ nípa ẹ̀ náà o, kíyàn máa kó ẹbí pọ̀ ní ilẹ̀ Yorùbá kò kì í ṣe nǹkan kékeré, agbára kan náà tún ni. Ṣẹ́ bí tí bá máa agbára ẹbí, agbára oúnjẹ, agbára ìbálòpọ̀, agbára aṣọ, agbára ìsọ̀rọ̀sí, agbára ohùn, agbára ọwọ́, agbára àṣẹ, agbára ìkíyàn dalẹ̀, tí gbogbo ẹ̀ ló ní agbára. Wọ́n ní ebi ló máa ń pa wá bákan náà, ọ̀rọ̀ máa ń dúra wa lọ. Mo lè sọ̀rọ̀ báyìí kó fi etí ìfẹ́ kó fi gbọ́ ọ̀rọ̀ mi, fẹ́ pé ibi tó bá kù díẹ̀ káàtó ìwọ fún mi ó dà pé mi ò mí ní ẹni báyìí pé mo rẹ́rìn, but tí o bá fi etí ìbànújẹ́ etí pé olùkílò olóògbé dúkọ rẹ̀ ṣùgbọ́n ọkọ̀ tó sọ ó ní òótọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n irú òde mí ni ẹ̀ bẹ́ẹ̀, òun máa wá tepo sí ọ̀tọ̀ fàsókè oyídóborí bọ́ba yóò rí ẹ̀tọ̀ ń wù ẹ̀. Àṣebàjẹ́ ṣubú tòun là ń wí, ẹ̀yin àṣẹ bíbú ẹ̀ para fún un. Ṣé bí politics ní ilẹ̀ Yorùbá ó ju nǹkan tí ẹ̀ ń rò lọ, ẹ̀yin ìjọba ẹ̀yin jẹ̀bi ní bá wí. Ẹ má fi ẹ̀mí àwọn èèyàn gba politics mọ́ ní ilẹ̀ Yorùbá, ẹ stop ẹ̀. Ẹ̀jẹ̀ tí tálẹ̀ tẹ́tí ń tálẹ̀ yìí ti pọ̀ jù. Ẹ má jẹ́ kí àwọn ológun wa bínú, ẹ má jẹ́ kí àwọn alálẹ̀ bínú,
ẹ dẹ̀ má jẹ́ kí ẹ̀jẹ̀ àwọn tẹ́ ń ta sílẹ̀, ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tó bá bínú, ẹ máa kúrò láyé báyìí, ẹ máa wà nú ẹ̀wọ̀n. Kò kí ń ṣe ẹ̀wọ̀n ìjọba o, ẹ̀wọ̀n Ọlọ́run lẹ máa wà. Ó máa wà láyé, ò ní lè jáde, wà á máa nọ́ọ̀sì àìsàn tó máa fi kú ni. Ó wà ní ọgbà mẹ́wàá ìgbà mẹ́wàá ni, ìgbà kan ló lé ayé gbò. Ipò tẹ wà yìí, ó fẹ́ kó ọrọ̀ jọ, tó bá kú òǹbẹ̀, nǹkan tó máa jẹ, nǹkan tí ebi òfin nípa àwọn ọ̀hún ẹ mọ́, ó fẹ́ kó jọ, nǹkan tó belong sí city, nǹkan tó belong sí community, ó sọ di tiẹ̀, ó wá bẹ̀rẹ̀ sí ń pín gàrí lé wọn lọ́wọ́, ó bẹ̀rẹ̀ sí ń pín ṣe health center wa, ní health center, ní road, ní nǹkan, gbogbo àwọn tó dẹ̀ ń ṣèbàjẹ́ ẹ̀ ń mú ẹ̀ ń tì wọ́n mọ́lé, àwọn tó ń ṣe dáadáa yìí ẹ ti frustrate wọn. Yes, ẹ dẹ̀ ń dún agbára wò. Àní sọ pé Yorùbá ní pé agbèfọ́ba ò kí ń jẹ̀bi. Wọ́n ti wá fún àwọn pípé lágbára pé lásán a máa sọ pé òun máa tiẹ̀ mọ́lé, òun gbọ́dọ̀ bájà torí pé agbèfọ́ba ni. Tó bá ti bá lásán jà, Lagos State ló bájà. Now tó bá ti bá anybody agbèfọ́ba ni wọ́n kì í jẹ̀bi. Torí pé agbára lẹ gbélé wọn lọ́wọ́. Tí ẹ bá mọ̀ nǹkan táwọn pípé yẹn ń pè ní agbára, they use our word against us. Wọ́n lo ẹnu wa pẹ̀lú wa ní. Nǹkan tí mo wá tún máa fi parí ọ̀rọ̀ mi ni pé gbogbo èèyàn ọmọ ilẹ̀ Yorùbá pátá, ẹ má jẹ́ kí ogun ẹ̀yìn jà wá o. Ẹ gbàgbé ẹ̀sìn, ẹ gbàgbé tribalism, ẹ gbàgbé religion, ẹ dẹ̀ gbàgbé civilization. Ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ̀, ẹ jẹ́ ká wá pera wa pọ̀. Ayé ìgbà kan ó ṣe PDP, ayé ìgbà kan ó lo ATS, èmi ló kàn, ayé ìgbà kan kìnnìkan, nígbà tí ìwọ náà wá fẹ́ dá agbára yẹn padà. Mo ní pé ọ̀rẹ́ mi ṣẹ́ mi, kí ló pẹ́ ọ̀rẹ́ mi ṣèkà fún mi, màá ṣèkà fún ọ̀rẹ́ mi padà. Ìkádí púpọ̀ nìyẹn. Àfọwọ́yárò ń jẹ́ ká ró tán lẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ ká sèmi ilẹ̀ Yorùbá. Ẹ má yẹ ká ti torí ẹ̀sìn ká ba ìṣẹ̀ṣe jẹ́. Ìṣẹ̀ṣe ẹni lọ́lá ẹni, kí lọ́lá ẹni, kí ni ìṣẹ̀ṣe ẹni, òbí ẹni ní ìṣẹ̀ṣe ẹni. Muslim wà lóòótọ́, Christian wà lóòótọ́, ó lè má kírun kó máa gbàwẹ̀, but wọ́n ti pé má jẹ́ kí ẹ̀sìn mú mi láyà ẹ̀ títí kó ba ọjọ́ ọ̀la jẹ́ Ọlọ́run, nítorí pé ẹ ti mọ̀ pé ẹ̀sìn yẹn ẹ̀sìn aláforíjì ni, ó máa bá tẹnìkan jẹ́. Ṣé ìwọ ti wá gbàgbé ọ̀rọ̀ Yorùbá ni wọ́n sọ pé bá lọ àbọ̀ ń bọ̀. Bó tiẹ̀ lè jẹ́ pé àfọwọ́sowọ́pọ̀ tó bá ọlẹ́ ń sọ ẹlẹ́ṣẹ̀ kò ní lọ láì jìyà. Ẹ jọ̀ọ́ ẹ̀yin soldiers náà, ẹ gba àwọn ológun wa náà. Ṣé rí àsìkò tí a wà yìí, àwọn ọmọ kùtù òjìrè, àsìkò tí àwọn people yìí, àwọn colonial master tó ń bọ̀ tó fẹ́ wá ṣèkínì, àwọn Haúsá, àwọn ọlọ́run ìpútù family wọn sí sójà jù. Yes, wọ́n pọ̀ jù wá lọ gan military. Mo fẹ́ sọ̀rọ̀ lọ síbẹ̀. We are still talking about power. Agbára ti wà lọ́wọ́ ààrẹ wa báyìí sí. Ẹ kàn ń wo ààrẹ wa game changer gẹ́gẹ́ bí alágbára gbogbo ilẹ̀ Yorùbá ni pé ìbára wọn number one. Àwọn kan wà tó ń finá ọmọ lábẹ́lẹ̀ kó dẹ̀ gbọ́dọ̀ gbó kọ́ wọn síta because òfin ló fi ń bára wọn jà. Ìlú tó lófin ni ẹ̀kọ́ dédé gbọ́ Paso Rock, òun ni figure 8, òun ni 001 gbogbo Nàìjíríà number 1 citizen. But àwọn kan wà tí wọ́n fẹ́ kó da tó ń bàjẹ́ lábẹ́lẹ̀. Kí nìyẹn kò dẹ̀ ṣe máa ṣẹlẹ̀ ń sìn. Ó ti ṣẹlẹ̀ láti ìgbà tá a ti gba òmìnira. Nígbà tí a gba òmìnira, mo sọ fún yín pé nígbà tó fẹ́ fún wa ní independence ẹ̀, àwọn tó tẹ́wọ́ gbà àwọn tó dáwọ́ jọ gbà kò kí ń ṣe àwọn tó nífẹ̀ẹ́ ìlú wọn. Nígbà táwọn tó nífẹ̀ẹ́ ìlú fẹ́ dìde, wọ́n pa wọ́n fi lẹ́gùn ológun ọ́fíyẹ́ntà wọn. Àwọn ìjọba pààyàn gan o. Àwọn ìjọba wọ́n pa àwọn èèyàn gan. Tẹ bá fẹ́ mọ̀ ẹ lọ gbọ́ Fẹlá Aníkúlápó Kútì. Àtìgbà yẹn ni Fẹlá ti ń sọ but àgbọ́ ẹ̀sìn ti wọ̀ wá lórí. Àkàrà ojúde bàbá wa ò níyọ̀. Ẹ̀sìn, civilization, education, civilization gbogbo ẹ̀ ó fẹ́ lọ sí ìlú òyìnbó. Culture wa ò jọ wá lójúmọ́. Èṣù lọ ṣe culture wa. Wọ́n ń bọ Ògún, wọ́n ń bọ Èṣù torí pé o ti gba Islam, ọ̀pọ̀lọpọ̀ máa bẹ̀rù nǹkan bẹ́ẹ̀ mọ́. O ti gba Christianity. Ọlọ́run, agbára la ṣe ń sọ̀rọ̀ nípa ẹ̀. Àwọn bàbá yẹn náà nígbà tó wà láì agbára ló wá débi. Mi ò fẹ́ sọ̀rọ̀ lọ síbẹ̀. Ká máa treat ẹ̀ báyìí treat ẹ̀ yìí. Tẹ́ bá wo nǹkan tó ń pè ní agbára. Ẹ kàn ń wo kò sí báyìí máa sọ̀rọ̀ agbára tẹ́ ẹ̀ ní sọ̀rọ̀ spiritual. Torí àwọn ẹnìkan wà tó bá sọ fún ẹ tóbi bá sọ fún ẹ pé kí ọkùnrin tàtọ̀ rìn, kí obìnrin tàtọ̀ rìn, káwá wẹ tó máa lẹ́yìn lómi ẹsẹ̀ ẹ má bínú mi gbé ìbàdàn pé kọkùnrin tàtọ̀ rìn, kóbìnrin tàtọ̀ rìn, káwá wẹ tó máa lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. Láàárín èmi àti ẹ tí o bá jọmọ ọlọ́gbọ́n, tí o bá jọmọ tó lóye, ta ló máa lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ? Mo ò ní sọ ìwọ fún ọmọ ọlọ́gbọ́n yẹ kó mọ
tọkùnrin iwájú lọ̀pọ̀ ẹ̀dùn tí ń ró sí ni kó tiẹ̀ jẹ́ pé wá dé mo ò fẹ́ sọ tí obìnrin wá sọ pé òun máa fobìnrin òun máa fayé ń ẹ̀ bẹ̀rù o wọ́n ní obìnrin ète ọwọ́ wọn ló wà ète yìí wọ́n lè fi tú tiẹ̀ ṣe ète ọ̀dẹ̀ fi lè ba tiẹ̀ jẹ́ tí ó ní tìtọ́ wá lè fi escape ète yìí ni pé má súnmọ́ wọn má tọ́ wọn tó bá dẹ̀ máa tọ́ wọn òòṣà ni wọ́n máa bọ wọn ọlọ́run lọ́dọ̀ ẹgbẹ́ máa wà pé èmi náà ti marry èmi náà ti níyàwó ńlé mo ní mọ́mì ṣó ń tọ́jú yẹ ṣó ń tọ́jú bàbá ẹ ṣó ń tọ́jú àwọn láì tó bá mọ̀ nǹkan tó ń pè ní obìnrin tí ẹ bá mọ agbára ìfàyàlàyà tí ẹ bá mọ agbára ìbálòpọ̀ tí ẹ bá mọ agbára ọmú gbogbo àwọn kinní yẹn ló ní àṣẹ kò sí nǹkan tẹ́lẹ̀dùmarè dá sílé ayé tí ò ní àṣẹ tiẹ̀ àṣẹ yẹn la wá ń pè ní agbára yẹn ni àwọn òyìnbó yìí wò títí lọ́ fi mọ bí àwọn ọmọ ènìyàn ṣe jẹ́ láfíríkà lọ́ fi mú agbára yẹn lọ́ fi sínú òfin ló fi jẹ́ pé bàbá tó bí ẹ lọ́mọ ọmọ ẹ máa dájọ́ kú fún ẹ àwọn ẹbí dẹ̀ máa bèbè kílé tó yẹ sọ bẹ́ẹ̀ ó dẹ̀ máa lóhùn kọ́ òfin ló mú ẹ bẹ́ẹ̀ ni òfin ló mú ẹ lóòótọ́ òfin ló mú ẹ òfin ni tí ẹ bá mọ nǹkan tí wọ́n ń pè ní agbára but ẹ̀yin Yorùbá àti tara wa lọ́pọ̀ kò dẹ̀ ń ṣe fọ́ọ̀tì wa torí nínú ilé lọ̀dàlẹ̀ wà ó ti pẹ́ gbogbo àwọn ọmọlẹ̀ náà dalẹ̀ ara wọn tí o bá fẹ́ understand life ṣe ẹ lọ wá ìtàn Yorùbá gbogbo àwọn ancestors tá à ń sọ yìí náà wọ́n dalẹ̀ ara wọn àwọn ànábì náà ẹ lọ wo kẹlọ́ka àwọn ànábì náà dalẹ̀ ara wọn wọ́n dalẹ̀ ànábì náà fúnra ẹ̀ náà wọ́n dalẹ̀ ànábì wọ́n dalẹ̀ Jésù ọ̀dàlẹ̀ ti wà ti pẹ́ wọ́n dalẹ̀ ilẹ̀ Yorùbá náà ni ló fi jẹ́ pé ọ̀rẹ́ tó bá máa dalẹ̀ ò ní dalẹ̀ èyí tó bá dalẹ̀ ò ní dalẹ̀ àwọn tó dalẹ̀ Yorùbá báyìí sí wọ́n ti lọ wọn ò ṣe é gbọ́ mọ́ but torí politics torí pé politics dirty game ten play àwọn tó yẹ pé ìwọ̀n ẹ̀gàn kò tiẹ̀ wọ́ọ̀t kò jẹ́ anything ní ilẹ̀ Nàìjíríà but nítorí pé táǹtẹ̀jọ ṣe màdàrú yẹn ó rescue ẹ wá ẹ̀yin ìjọba ẹ̀yin mo dájú ọ̀rọ̀ mi kọjú ṣebí agbára tó wà ní ọwọ́ yìí tí ẹ bá ṣe agbára yẹn lò ìwọ̀n ẹ máa jẹ́ ń bẹ̀ àwọn ọmọdọ́mọ yẹn náà máa jẹ́ nù ìyà yẹn Ọlọ́run torí ní ìgbà tí ẹ̀yin ń jà lórí ẹ̀sìn tí ẹ̀ ń para yín bíbá yìí àwọn pípù tẹ́ ń sọ yìí ìtẹ̀síwájú nínú ìmọ̀ làwọn ń wà Ọlọ́run àwọn ń tẹ̀síwájú nínú ìmọ̀ ọgbọ́n òye àti nǹkan tó lè máyé rẹrùn nǹkan tó lè máyé dẹrùn nǹkan tó lè fi jagun méjèèjì yẹn làwọn ń lé Nàìjíríà gbogbo Áfíríkà ìlú wo ló tẹ̀ ní nuclear weapon láfíríkà náà mo fẹ́ mọ̀ ìlú wo ló ní nuclear weapon láfíríkà kò sí náà kò sí agbára mẹ́rin lẹ́ni àwọn tó ní nǹkan tó yẹ pé wọ́n lè fẹ́ sátẹ́gùn gbogbo kí ló ń ṣe pípù yín náà ẹ wá ń bára yín jà ẹ ń tara yín lọ́pọ̀ nítorí àtijọ́ àti mu ẹ ń tara yín dànù tí ò bá ti travel kó Nàìjíríà sí ò lè ṣoríire ilẹ̀ bàbá wa ilẹ̀ tó bí wa sí ilẹ̀ yẹn ò dá mọ́ Ọlọ́run ẹ̀yin tó ti wá ní oògùn náà ẹ̀ ń fi oògùn ẹ̀ fi ba tara yín jẹ́ ìwọ tó ní oògùn tó lè fi ba tèèyàn jẹ́ kí ló tó fi tú tara ẹ ṣe ẹ wo ṣẹ́rí tí ọtọ́ ń dábàá bá wí ká bá rù bí o ilẹ̀ Yorùbá ẹ wá jọ bá lọ àbọ̀ ń bọ̀ Ọlọ́run ó ti ṣẹlẹ̀ àlàyé yìí wá ló wà ń bẹ̀ ẹ má jẹ́ kó ogun ẹ̀yìn jà wá o ogun ẹ̀yìn tó lè máa jà wá ẹ̀sìn ló máa fi wọlé sí wa lára o ẹ̀sìn ló máa fi wọlé sí wa lára ló ti yé yín ẹ̀sìn ló máa fi wọlé sí wa lára gbogbo ilẹ̀ Yorùbá pátá mo pè yín ẹ̀ dìde mo tún dúpẹ́ lọ́wọ́ ọba Èkó àwọn nípa fẹ́ ṣe ẹ̀yọ̀ gbogbo ẹ̀yàn ọmọ ẹ̀yọ̀ pátá tí wọn nílè máa dá ọkọ̀ gbogbo ẹni tí pé ìgà wà lé yín tó ti ń gbé ẹ̀yọ̀ tẹ́ pé ìgà wà lé yín lọ́ọ́ máa dìde mo kí gbogbo yín pátá mo yọ̀ fún yín mo yọ̀ fúnra mi mi ò mú rí kí ẹ̀yọ̀ púpọ̀ àwa ọmọ Èkó akírawa ẹjọ́ ẹ wọ́n yẹ ká pa àṣà àti ṣe dànù nítorí ẹ̀sìn ẹjọ́ ìṣe wa ló di àṣà wa it's our culture it's our doing wa ló di culture wa but why la ma wa accept la ma wa àwa inherit religion I inherit western education I inherit civilization ẹ wá mú culture yẹn ẹ wá baptize ẹ about my soul it's not good tí ẹ bá dẹ̀ lọ wo ìmúra wa ìṣesí wa ìmúra wa ìsọ̀rọ̀ sí wa gbogbo a ní code ìyẹn ló ń jẹ́ odù tí ìwọ bá dé fìlà sọ́tún ó nítumọ̀ bọ́ dé fìlà sósì ó nítumọ̀ bọ́ dé síwájú ó nítumọ̀ bóbìnrin bá wégele gbogbo ẹ̀ ló nítumọ̀
àwọn bàbá wa ti ní form of government wọ́n ti ní form of government káwọn pípọ̀ yìí tó dé ọkọ̀ manipulate everything ní ẹ̀dẹ̀ sí manipulate ẹnu ẹ̀dẹ̀ tí pé àdọ̀fín àtọ̀rọ̀ tí pé ẹ̀dọ̀ àtọ̀dọ̀ òfin ní dànù ẹ yọ èpò kóònù àlìkámọ̀ nítorí pé ìwé àfẹ́jù ò nífẹ̀ẹ́ ìmú ẹ ò nífẹ̀ẹ́ bí ẹ ọmọ tó bí sọ̀hún ọmọ tó bí sínú aláwọ̀ funfun wá gbé wá kó wá máa jẹ ọba kó wá máa jẹ ipò láàrin àwọn aláwọ̀ dúdú mo kàn ń wo gba àwọn minister of road níkẹ ẹ máa kọ lọ sínú ọjà ẹ máa lọ dìmọ́nìṣì ọjà ọlọ́jà ẹ máa lọ dìmọ́nìṣì ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù má wọrí o tí ò bá mọ̀ pé ayé wa ìjọ tó bá máa dìmọ́nìṣì ṣọ́ọ̀bù ẹni tí ò gbẹ̀bẹ̀ nǹkan tó bá ń dùn mí ni pé àwọn tó wá rán yín iṣẹ́ yìí tí wọ́n láyé bá wá dé sẹ́yìn tẹ́ ń ṣe lọ́rùn kò ní kọ̀ wọ́n torí ìwọ tó mú ọwọ́ tó lọ fi wó ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù tó yẹ pé ìyá yẹn kẹ̀dẹ̀ rèé mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ o mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ o because agbára wà débi pé tí èèyàn bá kàn jí lówùúrọ̀ tó bá kàn ń wò kan tí ìjọba ṣe tí ó bá fi lè fi omi tó bá fi ṣẹ́ èpè ìwọ tó wà ní ìkí ẹ̀ nǹkan tó ń ṣe ìyá yẹn lè pé máa lọ bá o ìjọba tó pa ẹ́ láṣẹ ẹ̀yin èèyàn tó fi ní pé tó bá rán ní iṣẹ́ ewu ẹ̀rẹ́ ká máa fi tọmọ jẹ o tí a bá tún sọ̀rọ̀ agbára mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn SARS bẹ́ẹ̀ ni àwọn SARS àwọn ọlọ́pàá SARS another program entirely máa ṣe fún àwọn ọlọ́pàá SARS ní àyè tí máa fi ráyè lọ́pọ̀ mọ́ EndSARS torí agbára ló wọ ibẹ̀ náà ló fi ṣiṣẹ́ yes mo bá sọ màá tún sọ tí ẹ bá lọ wò kó tó di pé game changer débẹ̀ àti ń jẹ̀yà gan anybody tó bá ti níbọn lọ́wọ́ ìṣekúṣe ló ń ṣe àwọn aráàlú ọ̀lẹ ni wà ó ò lè bá wọn jà agbèfọ́ba ni wọ́n agbèfọ́ba òun jẹ̀bi ọlọ́pàá máa halẹ̀ mọ́ ẹ pé òun máa pa ẹ̀kọ́ tẹ́sí kan tó máa ṣẹlẹ̀ òkú òun bá láàyè wíjọ́ wọ́n ti sáré kọ́ bẹ́ẹ̀ under kìnnìkan constitution of kìnnìkan olùbẹ́ tó níbọn lọ́wọ́ lọ́ba dáàgì bọ́n ọ̀nà kìnnìkan máa ń pe unstable discharge àbí kí ló máa ń pe kìnnìkan discharge ló máa ń pe kìnnì yẹn pé ọ̀tá àbọ̀n ṣèṣì lọ pa ẹ̀dá níbi tó wà ọ̀tá òní wọn ò ní ṣì wá ta o ẹ jọ̀ọ́ agbára gbogbo ọkọ tó bá ní agbára ẹ ká máa ṣọ́ agbára lò ló fi ní pé yára kó gbọ́rọ̀ lọ́ra láti fi èsì ta ló mọ pàtàkì omi ní ilẹ̀ Yorùbá ta ló mọ pàtàkì omi ní ilẹ̀ Yorùbá máa sọ pàtàkì omi àti agbára bọ̀ kí n tó lọ jẹ́ sọ díẹ̀ fún yín bẹ́ẹ̀ kò sí ní tí o bá wá èèyàn lọ ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Kútù Òjíire nípa kó tó bá kọ́kọ́ fi lò ẹni omi torí omi lẹ̀rọ̀ tó bá yẹ kí gbígbóná ló ń bọ̀ wá bá fẹ́ nìyẹn ẹ̀rọ ẹ̀ lómi tó bá yẹ pé ìwé òdùnú ni ẹ̀rọ ni gbogbo tó bá ṣe àkọ́kọ́ tí ẹ̀kọ́ mú mi tó bá máa mú mi wàá fi ìfọ̀kànbalẹ̀ sọ ọ̀rọ̀ fẹ́ tó fẹ́ sọ̀rọ̀ fún òun náà á fi ìfọ̀kànbalẹ̀ agbo ẹ̀yẹ bẹ̀tẹ̀ òun bọ̀ ní òrùn pẹ̀lú ìbínú pé wo bàbá kìíní kan ó jẹ mí lówó bàbá kìíní kan ó fẹ́ lọ kí àkọ́kọ́ gba omi kó mu omi ná wọn ò dẹ̀ kí n kọ omi la bu ẹ̀ omi la bu mu ẹnì kò kí n gbómi ṣọ̀tá o mò ń lọ mò ń bọ̀ mi ò tí ì dé ẹni tó bá ní kí n má dé mu ní dé bá àtẹ́lẹsẹ̀ abẹ náà.